ó jẹ́ sábàbí wàhálà tó ń ṣẹlẹ̀ yìí. Ìgbà tí Abdulaziz ta lọ lọ́hùn tó ń fi ìjọmọdé sọ̀rọ̀, n tó jẹ́ ń lo ìjọmọdé ni pé àwọn àgbàlagbà wọn á ní a máa wo ọmọdé kó ṣe bí àgbà, àmójọ orí ọmọ dà láàmú. Tí ó bọ́ sórí afẹ́fẹ́ tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí gbogbo àwọn àfáà. Ìgbà tí ọ̀rọ̀ yìí padà ṣe sábàbí kí wọ́n rí ọmọ yẹn gbé, nífẹ̀ẹ́ sọ̀rọ̀ yẹn lọ jùjùjù. Ìgbà tí wọ́n rí gbé, mo wá rántí pé àfáà Taofeek Akeugba Gold wọ́n á pè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sákìsí wípé ẹ já ṣe sùúrù lórí ọ̀rọ̀ yìí. Èmi náà pè àwọn èèyàn sákìsí wípé ẹ dákun, kò sí ní tá fẹ́ fi kí nǹkan ó ṣe ọmọ yìí, kò sí ní tá fẹ́ fi ṣe. Ká fún ní warning pé kó má ṣerú ẹ̀ mọ́, ká sì fi ilẹ̀. Gbogbo ara tí àwọn oníṣẹ̀ṣe ń dá yìí nítorí iye ìgbà tí wọ́n fi pò yìí nílọrin látara yìí pé wọ́n bẹ̀bẹ̀, wọ́n oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ yẹn wá dàbí ẹni tí ó kọ́kọ́ jó tí ń wòran kan yìí. Ẹ wo dìwé lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ Abdulaziz ṣẹlẹ̀ tán tó lọ sí court tó dé. Ẹ wo ara tí ẹ wo ohun tójú wá ń kàn ní àwùjọ àgbáyé pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe láti ìgbà yẹn. Ẹ rí pé lẹ́yìn ìgbà náà ó dàbí ìgbà tí èèyàn fún ọmọ yẹn ní agbára sí. Agbára gbogbo àwọn oníṣẹ̀ṣe wá pọ̀ sí. Meanwhile ní jọ̀hún náà àwọn oníṣẹ̀ṣe wà ní jọ̀hún pẹ̀lú àwọn bàbá wa táwọn náà lò sẹ̀mí pẹ̀lú wọn. Kódà tí àwọn bàbá wa tí wọ́n máa ṣe ládùúà, àwọn oníṣẹ̀ṣe ò dẹ̀ ní bínú. Àwọn mushrikun, àwọn tí wọ́n ń ṣẹbọ yẹn, wọ́n ní bínú. Tí wọ́n bá ní Ọlọ́run kó pa ní adébọ̀dé rẹ, wọ́n nítorí ẹ̀jà, wọ́n nítorí ẹ̀bínú. Kò bá àjọ sí àwọn àtàwọn àgbàlagbà kò bá jẹ́, torí pé àwọn àgbàlagbà mọ̀ pé n ta fi pè ní sẹ́sìn ni làákàyè, òun ló yẹ. Ọlọ́run ló mọ iye àwọn èèyàn tí àwọn ẹni ire tí wọ́n sọdọ̀ lórí ire, tí wọ́n mú wọn kúrò nínú òkùnkùn sọ wọ́n sínú ìmọ́lẹ̀ látara pé wọ́n fi làákàyè àti òye àti ọgbọ́n àti sùúrù àtàmúmọ́ra àtàfaradà tí wọ́n fi pè wọ́n sínú ẹ̀sìn. Láti ìgbà yẹn, nítorí pé bàbá àràbà, bàbá yẹn wà nú àwọn tí máa lọ lọrin nígbà yẹn. Nígbà náà ṣáájú kọ́rọ̀ yẹn ó tó ṣẹlẹ̀, ẹnì kò mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe pọ̀ tó bá wọn. Lẹ́yìn ọ̀rọ̀ yẹn o lèyàn ṣe rí bí wọ́n ṣe pọ̀ tó everywhere. Wọ́n pọ̀ both home and abroad. In fact nínú àwọn tó wà labroad, àmì ìwà tó jẹ́ pé ẹ̀sìn Islam ni wọ́n gbé kúrò nílé, ẹ̀sìn Christiani ni wọ́n gbé kúrò nílé. Nígbà tí wọ́n dé ìlú òyìnbó, òun ni wọ́n di oníṣẹ̀ṣe. Léyìí tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní years back, àpọ̀ rárá tó àwọn Christian. Ẹ wo iye àwa Mùsùlùmí, ẹ wo iye Mùsùlùmí tó ti reduce láti oríṣiríṣi, láti bí oríṣiríṣi àwọn wàhálà, àwọn irritating word, àwọn ọ̀rọ̀ tó wà irritating, àwọn ọ̀rọ̀ tó tako làákàyè, àwọn ìṣesí tí ò bá làákàyè mu rárá. Látara bẹ́ẹ̀ ó ń ṣe ìfàsẹ́yìn ìfẹ́ sìn wa, ó ń jẹ́ káwọn èèyàn reduce nínú ẹ̀sìn wa. Lẹ́yìn náà èyí tí mo á fẹ́ sọ gan rí ó ní pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká ṣe sùúrù. A máa bà mí nínú jẹ́ wípé kò sí tààwùn nínú ẹ̀sìn. Láìpẹ́ yìí
àwọn Rabitatul A'imma wọ́n ṣe ijma, wọ́n ṣe ìfẹnukonu, wọ́n ṣe mushawara lórí báwo làlàáfíà ó sì jọba. Ó strange sí wa yìí pé lẹ́yìn ìpàdé yẹn ó ní wàhálà tún wá escalate, wàhálà yẹn tún wá pọ̀. Àwọn wò yìí pé kí ni nàtíjà ìpàdé yẹn gangan. Àwọn Muslim Association of Nigeria, after all, a mọ̀ pé ní Nigeria yìí ìjọba recognize àwọn CAN, àwọn Christian Association of Nigeria. Ìjọba tún fún àwọn Muslim Association of Nigeria ní recognition. Bákan náà ó ní wọ́n ti fún àwọn oníṣẹ̀ṣe ní recognition. Ó wá yẹ kí muamala tí wọ́n ń pè ní relationship, àwọn ìpàdé àlàáfíà kó máa ṣẹlẹ̀ láàrin àwọn àfáà àti àwọn àfáà Christian àti olórí àwọn oníṣẹ̀ṣe. Torí n tó bá lè gbà tí nǹkan tálàáfíà ó fi jọba òun là á ṣe o. Àwọn ànábì Ọlọ́run tí wọ́n fi jẹjà, tí wọ́n fi bàlágà rìsálà, wọ́n bá àwọn ẹlẹ́bọ tí wọ́n lò lásìkò wọn bá wọn jà. Làákàyè àti ọgbọ́n òun ni wọ́n fi maintain wọn títí tí wọ́n fi kúrò nínú ayé. Kò dẹ̀ sí ànábì Ọlọ́run kan tó rí ẹlẹ́bọ parẹ́ lásìkò wọn títí tí wọ́n fi kúrò láyé tán. Mi mọ̀ bóyá àwọn èèyàn gbọ́ mi yé. Wọ́n rí àwọn ẹlẹ́bọ yẹn yàtọ̀ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run gba gbogbo ìjọba mamlaka fún. Tọ́lọ́run gba ìjọba mamlaka fún àwọn tí wọ́n wà lẹ́yìn ànábì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run tí wọ́n lò sẹ̀mí láwọn àyè wọn ṣáájú, wọ́n rí àwọn ẹlẹ́bọ parẹ́. Wọ́n jọ ń lò sẹ̀mí àlàáfíà pẹ̀lú wọn ni. Wọ́n lò sẹ̀mí àlàáfíà pẹ̀lú àwọn ẹlẹ́bọ tí wọ́n jọ wà nínú ayé wọn ni. Nítorí Ọlọ́run, nítorí Ọlọ́run, Ọlọ́run ọba àlékè ọlá ò ní dẹ ìpayà sí wa. Ẹ jẹ́ kí àlàáfíà, ẹ jẹ́ kó máa ṣẹlẹ̀ nínú sẹ̀mí gbogbo wa nítorí kẹ́mi wa ó lè bá a balẹ̀. Ọlọ́run náà ní alfitna ashaddu minal qatl. Kí wàhálà ó máa ọkọ̀ ó burú gan o. Ọlọ́run mọ̀ sí wa lẹ́yìn tó lọ́wọ́ ó dẹ̀sìn rẹ̀ lù láyà o. Gbogbo kankan tó ń ṣẹlẹ̀ láyé ẹ wo ibi tó bá wa dé o. Gbogbo wàhálà ká máa condemn eléyìí, ká condemn eléyìí, ká condemn eléyìí. Instead tá fi jèrè ẹ̀mí, à ń lose ẹ̀mí ni o. Àwọn èèyàn yà á lọ ni seriously. Àwọn èèyàn ò dúró rárá, wọ́n yà á lọ ni tó beyond our expectation. Níjọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa Mùsùlùmí jẹ́ 1.6 billion òun ni wá lágbàáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́. Nígbà táwọn Christian tí wọ́n jẹ́ 2.2 billion. Christian ìpìlẹ̀ jù wá lọ ní 700 million. Òun làwọn Christian ní àdàdì wọn ló fi ju àwa Mùsùlùmí lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwa Mùsùlùmí la next sí wọn. Ẹ̀sìn kan náà tún next sí Islam tó jẹ́ ikú náà pọ̀. Àwọn ẹ̀sìn oríṣiríṣi èyí táwa mọ̀ lọ́dọ̀ ti wa òun là ń ṣe ń bí. Àwọn country kan wà tó jẹ́ pé ẹ̀sìn tí wọ́n ń ṣe ó lé ní 300 wọn àdèjà, wọn bára wọn bínú, wọn bára wọn jà, kò bàjọ́ ọmọlúàbí wọn jẹ́, kálukú ń ṣẹ̀sìn rẹ̀ ni. Ẹ dákun gbogbo àwa Mùsùlùmí, ẹ dákun ẹ jẹ́ ká ṣe sùúrù. Ẹ dákun gbogbo ẹ̀yin Christian, ẹ jẹ́ ká ṣe sùúrù. Mo wá mọ̀ tún mú rírọ̀ lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe. Ó bẹ̀rẹ̀ látorí bàbá àràbà. Ẹ dákun ẹ jẹ́ ká ṣe sùúrù. Ọlọ́run ọba àlékè ọlá tún ní gbogbo wa. Ọlọ́run ló kúkú lẹ̀mí gbogbo wa.
ẹnìkan ò ní kápá lórí ẹ̀mí ẹ̀. Ó dẹ̀ dá mi lójú tó dá wípé ẹ̀yin oníṣẹ̀ṣe mọ̀ pé Ọlọ́run ọba Elédùmarè wà. Òun lẹ̀yin ń pè ní Elédùmarè. Mo mọ̀ wípé ẹ mọ̀ pé Elédùmarè yẹn ló ní ẹ̀mí yín. Ẹ jẹ́ ká ṣe sùúrù fún Ọlọ́run. Ẹ jẹ́ á ṣe sùúrù. Ẹ jẹ́ kí àlàáfíà kó gbáàyè. Ẹ jẹ́ á fún àlàáfíà ní ìgbààyè. Ọlọ́run náà ní kul ya ayyuhal kafirun. Ọlọ́run ò yọ ti àwọn tí wọ́n sìn sílẹ̀. Ma farakna fil kitabi min shay'in. Ọlọ́run mọ̀ wípé òun dá oríṣiríṣi ẹ̀sìn. Òun ló sì ní kálukú ọmọ ṣe ń tó fẹ́. Ọlọ́run yìí sì sọba ọ̀lẹ débi pé a sọ pé kò mọ̀ pé ó yẹ kí gbogbo wọn ṣẹ̀sìn kan náà. Ẹ má jà sọra wa di ẹni tí yóò wá sọ̀rọ̀ ẹ̀ di ọlọ́pàá Ọlọ́run. Ẹ má jà sọ̀rọ̀ wa di pólíìsì ẹ̀. Ọlọ́run náà lòun fi ń ṣe ọlọ́pàá fẹ́nikẹ́ni. Tá ẹ bá pèpè ọgbọ́n àti òye ni kẹ́ ẹ fi pèpè. Ọ̀nà táwọn èèyàn gbà dúró ni kẹ́ ẹ fi pèpè. Ẹ má jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn, ẹ má jẹ́ ó dá wàhálà lẹ̀ débi pé ẹ má gbẹ̀mí ara yín. Bí èèyàn bá gbẹ̀mí ẹ̀ lórí unnecessary thing, kò ní nínà tíjà kankan, kò ní lábọ̀ níwájú Ọlọ́run ọba o. Ẹ jẹ́ á ṣe sùúrù nítorí Ọlọ́run. Ẹ jẹ́ á bára wa sọ̀rọ̀ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ kálukú ṣàfaradà nítorí Ọlọ́run. Ẹ̀yin náà wo the way bí àwọn oníṣẹ̀ṣe bí wọ́n ṣe máa sọ̀rọ̀ Ọlọ́run tó ní wá. Ọba tó jẹ́ pé gbogbo alágbàgbọ́ tẹ́lẹ̀. Àwọn oníṣẹ̀ṣe náà mọ̀ tẹ́lẹ̀ náà lọ́dọ̀ wọn Ọlọ́run làwọn náà máa pe Ọlọ́run. Wọ́n ní Ọlọ́run Elédùmarè. Èdùmarè wọ́n á pè bẹ́ẹ̀. Torí pé àwọn náà mọ̀ pé ẹnìkan bẹ́ẹ̀ tó jẹ́ pé òun ló ní ìkápá lórí gbogbo nǹkan o. Ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ wípé ẹnìkan ló ní gbogbo ayé. Ọ̀nà tí kálukú ń gbà á lọ sọ́dọ̀ rẹ̀ láti dí rẹ̀ bẹ́ẹ̀ láti béèrè ń tó fẹ́ láti sìn òun ní ọ̀pápọ̀ mọ́ra wọn. Ẹ má jẹ́ á jẹ́ kí yẹn bí wàhálà. Àwọn àgbàlagbà Ànábì wa Muhammad ó ní kul haqqa walau kana murra. That is the area tí àfáà kí ó gba góòdì ń pariwo láti jọ yìí. Wípé ń tójú wa ó kàn. Ó dẹ̀ ń pariwo yẹn bí ẹni tí ń woṣẹ́. Ó ń pariwo bí ẹni tí ń woṣẹ́ bẹ́ẹ̀ ló ṣe ń pariwo pé ẹ jẹ́ á ṣe sùúrù o. Ẹ jẹ́ á ṣe sùúrù o. Ẹ má jẹ́ á bú àwọn èèyàn yìí o. Ẹ má jẹ́ á yàkàyàkà wọn. Ó pariwo yẹn fá. Ànábì ní kul haqqa walau kana murra. Ẹ wo bó ṣe pariwo yẹn tó. Bó ṣe wá pariwo yẹn tó. Ẹ wá wo ohun tí ń ṣẹlẹ̀. Ọwọ́ bí ariwo yẹn nìkan ó ní kẹ́ ẹ jẹ́ ká rò. Nítorí pé ẹ rántí pé àwọn oníṣẹ̀ṣe wọn kọyán kò sẹ́ni kankan tí wọ́n ń wò mọ́ wa lára. Wọn wo ẹni kankan mọ́ wa lára. Ọlọ́run tó ní gbogbo wa gan wọn wò mọ́ wa lára. Wọn tiẹ̀ bìkítà láti mọ́ sọ anything. Wọn tiẹ̀ ronú wípé ọ̀rọ̀ yìí bá sọ kí ló lè bí. Àwọn àgbàlagbà lẹ́ẹ̀kan sí wọ́n ní amúkùn ẹrù rẹ̀ wọ́. Ó ní kí ló dé tẹ́ fi ń wòkè ṣe wọlẹ̀. Ẹ dákun nítorí Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Inna Allaha ma'as sabirin. Ẹ jẹ́ á ṣe sùúrù. Inna Allaha ma'as sabirin. Lẹ́yìn náà àwọn ilé ìgbìmọ̀ aṣòfin lókè ẹ bá wa pè gbogbo àwọn olórí kọ̀ọ̀kan. Ẹ bá wa invite wọn. Ìjà ìsìn burú kò gbọdọ̀ ṣẹlẹ̀. Ìjà ìsìn le kò gbọdọ̀ ṣẹlẹ̀. Ọlọ́run bá lékè ọlá kò ní padà lẹ́yìn wa. Orí pé bí ń pàlú òun la láàrán tẹ́lẹ̀. Ìwọlé léyìí tó tún ba etí jẹ́. Ẹ wo iye àwọn ọmọ tá a ti lose lọ́dọ̀ lọ́kùnrin lóbìnrin.
tí wọ́n bá wa ṣẹ̀sìn mọ́ a sì máa sọ pọ̀ ọ̀la wa náà dẹ̀ ni wọ́n. Ọlọ́run dákun má jẹ́ àfò ní bọ̀ọ̀lá jẹ́, má jẹ́ kàn mọ owó kọ̀yìn sí ibi táwa kọjú sí. Ọlọ́run bá àlékè ọlá ò ní padà lẹ́yìn wa.